wa lẹ́ẹ̀kan sí ní orí ètò yìí ẹ̀yin olólùfẹ́ Ìgbàgbàsí láyé ìwé àti ìbò mo kí wa lẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo kí wa lókè òkun mo kí wa lórí mẹ́rin àgbáyé ẹ̀yin olólùfẹ́ mi ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ bẹ́ẹ̀ ni títí ẹ fi ń gbọ́ mi tí náà ní di gbogbo ayé òní fún wájú àdúró gbé sọ ní bí ó sì bí ọmọ ìmí ọmọ yín náà ní Ìgbàgbàsí láyé ìwé àti ìbò gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ mí ní orí channel yìí iṣẹ́ tá a mú wá fún wa lénìí fún àwọn ìyá wa tí wọ́n ṣe kíni tí wọ́n wojú Ọlọ́run fún ọmọ bẹ́ẹ̀ ni àwọn ìyá wa tí wọ́n wojú Ọlọ́run fún ọmọ àwọn ọkùnrin náà tí a bá ṣe alábàápàdé àwọn kan tí a ń sọ yìí ẹ̀jẹ̀ àkọsílẹ̀ bá rẹ̀ nìkan tó ní pèdèjà nìkan báyìí ẹ̀ ṣe fún lágbára Ọlọ́run bá Elédùmarè yóò fi inú ṣoyún bẹ́ẹ̀ ni yóò sì fi ẹ̀yìn gbé ọmọ pọ̀n tí ó bá ti ń jẹ́ wípé bóyá ó ti ṣe àwọn àfọwọ́fà kan nígbà kékeré ẹ̀ bí ó ti ṣe àwọn oyún kan tó ti wá fẹ́ tí ń bù ẹ̀ tí ó bá ti sí yẹn bẹ́ẹ̀ bá ti jẹ́ wípé bóyá bí àwọn ìdọ̀tí inú níbi àwọn ìpèníjà kan nínú ló bá ń da irú obìnrin bẹ́ẹ̀ láàmú tí ò jẹ́ kó róyún ní tí ò jẹ́ kí ó róyún ṣe ẹ bá gbìyànjú àgbo tí mo fẹ́ fún wa ìfún lágbára Ọlọ́run Elédùmarè yóò lóyún yóò sì bímọ ó lè jẹ́ pé Ọlọ́run Elédùmarè lọ́ba tó ń sọmọ bẹ́ẹ̀ ni wọn lọ́ba tí ó ń sọmọ a wá jẹ́ kí ó lè ayọ̀ a jẹ́ kí ó sọ irú àwọn ìtàn ní ìpèníjà báyìí èmi ọmọ yín náà ní olólùfẹ́ yín Ìgbàgbàsí láyé ìwé àti ìbò mo kí wá pé a kú ojúmọ́ níbi tí ẹ bá ti ń wò wá bẹ́ẹ̀ ni mo kí wá pé a kú ìyálẹ̀ta mo kí wá pé a kú àṣálẹ́ ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ àìsàn kí ó tóbi Ọlọ́run Elédùmarè kò ní dá sí wa lágbádá ẹ dákun bí mi share programu yìí torí àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà rú nǹkan báyìí ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment Ọlọ́run Elédùmarè kò ní dá wa láàmú Ọlọ́run ní jẹ́ kí ojú ọmọ kò ní jẹ́ kó pọ́n wa àwọn tí ojú ọmọ bá ń pọ́n àwọn nǹkan tá à ń sọ yìí àwọn ni ó lè yé dáadáa ẹ tó bá jẹ́ pé bó kàn ṣe kọlu ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń lóyún kò ní mọ iye nǹkan tọ́lọ́run ṣe fún àwọn tó jẹ́ wípé wọ́n ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tọ́lọ́run ò tí ì dá lóhùn àwọn ni wọ́n mọ iye nǹkan tí à ń sọ yìí Ọlọ́run Elédùmarè àwa tá a ti bí Ọlọ́run ní jẹ́ kí wọ́n mọ́ wa lójú àwa táwọ̀ wá tí ì bí náà àgán ó tọ́ wà làbòsùn yóò fi pọ̀ mọ́ lára lágbára Ọlọ́run Elédùmarè Ọlọ́run ní sin lágàn ìyá wa àgálẹ́ àgàn ọ̀sán àgàn òwúrọ̀ Ọlọ́run bá gbogbo ìjìnà sí wa ọlẹ́ ayọ̀ yóò sọ nínú yín lágbára Ọlọ́run èèyàn bá wá ní ìpèníjà ìròyìn ní tí ó sì jẹ́ pé bóyá ó ti ṣe àwọn àṣemáṣe kan ní ó jẹ́ kí ó róyún ní ẹ dákun ẹ bá mi gbìyànjú àgbẹ̀ fún lágbára Ọlọ́run Elédùmarè yóò lóyún yóò sì bímọ ọmọ alágbèrèkà sì ni ó bí kò ń sọ ọmọ lásán kí là ń lọ wá ẹ lọ bá mi wá ewé ọgbọ́ ṣé ewé ọgbọ́ ta fẹ́ wá ẹ jẹ́ kó jẹ́ ewé ọgbọ́ tútù ẹ jẹ́ kó jẹ́ ewé ọgbọ́ tútù dandan ni kó jẹ́ tòòjọ́ dandan ni kó jẹ́ ti òòjọ́ ẹ jẹ́ kó jẹ́ ewé ọgbọ́ tútù ẹ bá ti wá ewé ọgbọ́ yìí ẹ bá mi wá ewé bòmùbòmù bẹ́ẹ̀ ni ẹ bá mi wá ewé ọgbọ́ ewé bòmùbòmù lẹ́yìn eléyìí ẹ wá lọ wá omi ọsàn wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni omi ọsàn wẹ́wẹ́ eléyìí tí wọ́n dá lóòtú eléyìí tí wọ́n fi omi tí wọ́n fi mix bá ṣe ṣe fún wa ká lọ ra ọsàn wẹ́wẹ́ kí a fún fúnra wa kó bá lè dá wa lójú wípé wọn ò mix ẹ ó sì yé wa báyìí ẹrú omi ọsàn wẹ́wẹ́ yìí ẹ fi gbó àwọn ewé méjèèjì papọ̀ ẹ fi gbó ẹ jẹ́ kó kí dáadáa ẹ jẹ́ kó omi ọsàn wẹ́wẹ́ náà ẹ jẹ́ kó pọ̀ kágbé bá lè pọ̀ díẹ̀ tá a bá ti fi gbó èyàn olólùfẹ́ mi ẹ wá yọ omi yìí ẹ yọ síbi kan bí ó bá wù ní ẹ lè rọ sí kó bá jẹ́ nù ké bá jẹ́ nù ẹ̀gò kó sì fi tẹ́ ẹ rọ sí tọ́nà gbàdúrà wa ó ti yé wa tí obìnrin náà bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ jẹ́ kó máa mu àgbo yìí tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni o ẹ jẹ́ kí ó máa mu àgbo yìí lágbára Ọlọ́run tó bá parí nǹkan oṣù tọkọ ẹ bá rọ̀lù yóò lóyún Ọlọ́run Elédùmarè yóò sì kíni yóò ní oyún yóò fi inú ṣoyún bẹ́ẹ̀ ni yóò fi gbọ́ ọmọ lágbára Ọlọ́run aláàánú kò ní dá wa láàmú ìgbọ́mọ yín náà yóò lólùfẹ́ yín Ìgbàgbàsí láyé ìwé àti ìbò mo dúpẹ́ lọ́wọ́ gbọ́yìn bàbá mi lórí ètò yìí ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò Ọlọ́run Elédùmarè tó rìn dá lọ́wọ́ bá wa ràn yín lọ́wọ́ gba ọmọ yín ni wọ́n yàn tí mo sọ yìí lágbára Ọlọ́run ẹ̀yin náà ní sí lásán Ọlọ́run Elédùmarè kò ní kánú ẹ̀pọ̀ lórí yín 081 37 42 07 12 081 37
42 07 12 or 070 53 75 47 66 070 53 75 47 66. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Bàgbàsùn láyé ewé àti egbò kò ní tán nígbà òsùn ká má fi rí pọ̀ ọmọ lára o. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run Elédùmarè olè ayé sọ̀rọ̀ yín ẹ̀yin yá wa ó dàbọ̀ ẹ ṣé.